Mo gbọ́ ńgbà tí ẹ̀ ń ké àyá Kùránì tẹ́ ń ké láìpẹ́ yìí. Okay. Mo á rí wípé bóyá ẹ̀ gbọ́ yé ló fẹ́ Èmi ni jẹ́ bí kí báyìí. mo ní mo á kíyèsí pé bóyá ẹ ò bí gbogbo ohun tó wà nínú Kùránì lápapọ̀ iná làdúrà ni. Kì í ṣe gbogbo ohun tó wà nínú Kùránì làdúrà. Haramun ń tọ́lọ́run ọba ṣe léèwọ̀ ńbẹ́ńbẹ́. Halalun ń tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ ńbẹ́ńbẹ́. Allah Muhkamun ẹ ṣe sùúrù sà. Mo mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá síbí. Òfin ibi òun ni pé Allah is Allah. Allah ò kì í ṣe Ọlọ́run tọ̀dọ̀ tiwa. Àwa ọmọ Yorùbá ti mọ Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tá Allah dẹ̀ ń sọ Ọlọ́run tọ̀dọ̀ tiwa ò sọ, so ẹ ò lè máa lo Allah yẹn as èmi náà Ọlọ́run. lè bẹ̀rẹ̀ So Allah ní kẹ́ máa lo ẹ̀kan tí nǹkan tẹ̀ ń sọ. Okay. Muhkamun àwọn nǹkan tọ́lọ́run fi ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn láyé ń bẹ́nu Allah sà. moderator ms ẹni tó Allah. wá sókè yẹn kọ́ filẹ̀ ẹni yẹn muslim ni so. àwọn nǹkan tí Allah tó fi ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn bẹ́ẹ̀ mutashabihun àwọn àkàwé ọ̀rọ̀ ó ń bẹ́nu Qur'an. Bashirun àwọn ọ̀rọ̀ tí ń fún wa nírò ó ń bẹ́nu Qur'an. Qissatun gẹ́gẹ́ bí èyí tẹ́ ké kọjá yìí àwọn ọ̀rọ̀ tí ń fún àwọn kíso àwọn ìtàn àwọn náà ń bẹ́nu Qur'an gẹ́gẹ́ bí èyí tẹ́ ké ìtàn nábì Musa àti Khidir àti ọmọ tẹ́ ké tàn yẹn kọjá yìí. Ọtí mathal àwọn àkàwé ọ̀rọ̀ náà bẹ́nu Qur'an. So mo rò bí gbàgbọ́ tí yín ní pé gbogbo ohun tí ń bẹ́nu Qur'an làdúà. Okay. Èyí ni mo fẹ́ Alright. jí. Ẹ ṣe gan torí a mọ̀ pé táwọn èèyàn tẹ́ bá pe àwọn aláàfáà Quran náà lè máa kà fún wọn. Ṣé ẹ máa ń select ibi tí ẹ máa ń kà fún wọn tó jẹ́ àdúrà ni àbí ẹ kàn máa ka àti aramon àti kìsọ́nà àti ìtàn àti ṣé gbogbo ẹ̀ lè ń kà ní àbí gbogbo ẹ̀kọ́? Àgbà fún yín mo láìkì bẹ́ẹ̀rẹ̀ yín o. Gbogbo Qur'an látòkè délẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń kẹnu Ramadan. A kì láti Baqara àti tí wá sí Suratun Nas. A wà ní Ọlọ́run ọba o. Gbogbo èyí tó jẹ́ nǹkan tó Allah fi bínú. ẹ ṣe sùúrù sà. Allah ni kẹ́ máa lò. Ọ̀dà a wà ní Allah. Gbogbo èyí tó fi ṣe nǹkan bínú nínú ìwé yìí o má jẹ́ ó jẹ́ tiwa o. Èyí tó fi ṣe kìlọ̀ níbẹ̀ jẹ́ ká lè tẹ̀lé kìlọ̀ rẹ̀ o. Èyí tó fi jẹ́ gbígbàdúrà fún wa nú ẹ̀ fi ṣe gbígbàdúrà fún wa o. Okay. Gbogbo eléyìí la máa ń ké níbi útúbà. Gbogbo eléyìí la máa ń ké níbi útúbà. Tẹ́ bá lè ké útúbà. Èmi ò gbọ́ èyí tẹ́ sọ yìí sìn èmi ò gbọ́ rí ná torí tó má ti pa àwọn aláàfáà. Ẹ jẹ́ kí n ké útúbà fún yín. Ẹ ṣe sùúrù ẹ má ké útúbà fún wa. Ẹ ṣe sùúrù ẹ má ké útúbà fún wa. Àwa ọmọ ẹ jẹ́ kọ́ kí ká tiẹ̀ fi mọ ẹ mọ̀ pé wọ́n ti sọ pọ́ìntì kan pé ẹ̀hún lóòótọ́ pé àwọn ìtàn wà nù Kùránì àdúrà náà dẹ̀ wà so ká lè tún fi mọ̀ so torí ó jẹ́ nǹkan táwa náà fẹ́ mọ̀ torí àjídára ti ń ka Kùránì àti Yàsín àárí mo fẹ́ kán fún wa níbi positive word ń bẹ gbogbo ìtàn ní kọ́ máa léèyàn máa wọná tí ó bá ti ṣe Islam ló wà nù Yàsín ìgbádùn tó máa gbá gbogbo ẹ̀ ló wà ń bẹ so ẹ ṣe lè nísìnyí bá nítorí nǹkan tó ṣe kókó jù ni pé tẹ ọmọ Yorùbá ṣe ń ṣe Islam kò ju pé ká ṣàdúrà ká dúrà dẹ́gbà kò sí nǹkan tó kan ẹ̀ pẹ̀lú ìtàn. Ẹ fún wa ní ibi 5 nínú Quran tó gbàdúrà ní àyà bóyá Fatiha ní irọ́ rọ́bà tó kọ́ lè máa fún wa o. You have to give me Quran this verse this. Okay. Ẹ jẹ́ kí n ké útúbà fún yín náà ẹni kí n fún yín ní útúbà. Tàbá ké Quran tán útúbà ọ̀la máa ń ké sí. A máa ń ké Allahumma hdina fi man hadait wa afina fi man afait wa tawallana fi man tawallait wa barik lana fi ma a'tait títí lọ sí ọwọ́ ìsàlẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ túmọ̀ rẹ̀ ń tó fún yín. Naam. Eléyìí tẹ́ sọ yìí inú Quran ló wà rí. Bàbá ké Quran tán eléyìí la máa fi ń jẹun ló ń tẹ̀. Ọlọ́run má fi ètò fi bínú sáwọn èèyàn má fi bínú sí wa o. Ẹ ṣe sùúrù ibi tẹ́ ti rí ìtẹ́ fi ń jẹun ló ń tẹ̀ yẹn. Naam. Àtọ̀dọ̀ Ànábì láti rí. We are more concerned about the Quran and ṣebí Quran ni Ànábì mú wá. Ibo lẹ ti rí yẹn Quran nǹkan tẹ́ sọ yìí. Èyí tí mo ké fún yín dé Sáúdí ni wọ́n ń ké o dé Sáúdí ni o. Òun náà máa ń ké tán bá kí asámútán táwọn èèyàn máa ń ṣe àmín
táwọn èèyàn máa ń ké àmín àmín táwọn máa pé àmín táwọn máa pé ya Allah ya Allah ya Allah táwọn máa pé àmín. wọ́n ti gbé kinní kan wá ń sìn káwọn ìbá power tap wọ́n ti flag kinní. nǹkan tí ms ń béèrè lọ́wọ́ yín àfà inú Quran wo àyà wo ni a ti lè rí èdè tẹ̀ka yẹn bó la ti lè rí kà nǹkan tó ń béèrè lọ́wọ́ yín nìyẹn. mo ní tí ànábì bá ké gbogbo Kùránì tán tó bá fi kírun tó bá fi ṣàdúrà á wá fi àdúrà eléyìí lé pé Ọlọ́run àwọn èyí tó jẹ́ ègún níbẹ̀ má jẹ́ ó jẹ́ tiwa o àwọn èyí tó fi bínú. àwọn èèyàn máa power tap lọ bàbá Mustapha ẹjọ àyà tẹǹkà yẹn tẹ́lẹ̀ má fi ń dé àyà yẹn lórí níbo la ti lè rí kà. tẹ́ bá táìpù ẹ̀ sí orí fóònù yín pé Kunut ẹ tẹ alkunut ẹ kọ alkunut. ok ṣe ẹ lè gbé jáde lọ́dọ̀ yín bẹ́ẹ̀ sínú Quran la máa ti. tẹ́ bá ti kọ alkunut ó máa gbé wá even English ẹ̀ wá tẹ́ bá ti kọ alkunut ní English. Quran kí ni. mo ní pé tẹ́ bá ti kọ alkunut prayer alkunut ní English ó máa gbé wá fún yín. prayer ni. bẹ́ẹ̀ ni tí wàá bá ti ka Kùránì tán ní gun mẹ́rin ayé bẹ́ẹ̀ tá a bá ti ké Kùránì tán ní gun mẹ́rin ayé ànábì ní ká máa fi jẹ lóúnjẹ. súrà wo ló wà nínú Kùránì níbo la máa ti. àfáà Mustapha ẹ má bínú mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tẹ́ sọ pé ìtàn ta kà lẹ́ẹ̀kan yẹn pé ìtàn wà nínú Kùránì ẹ wá ní àwọn àdúrà wà a wá béèrè lọ́wọ́ yín pé ọmọ wo làdúrà tẹ́ máa ń kà lábẹ́rẹ́ ẹ wá ka ilé ìtẹ́ ẹ má gbọ́ ẹ wá ka ilé ìtẹ́ kà ń sìn bẹ́ẹ̀ ṣe ká yẹn gbogbo àtàwọn wo yẹn àwa ń ṣe àmínà ya Allah àwa ní verse wo láti máa rí ń sìn ẹ wá yí ń sìn pé kò ń ṣe inú Kùránì ló tún wà mọ́ so ẹ̀yin náà gbọ́ ẹ wo nǹkan tá a béèrè ẹ wo nǹkan tẹ́ fún wa. olówó ẹ̀kọ́ mo ní bàbá ti ṣe àdúrà Kùránì tán a máa ń ké eléyìí fi dé ládé bí mo ṣe wọlé náà nù ohun tí mo wí náà mo tuntun wí hùn èyí làdúrà tá a máa fi ń dé ládé á wà pé gbogbo ń ta kínú Kùránì tó jẹ́ ègún o má jẹ́ kí ègún yẹn ó ṣẹlẹ̀ wá lórí o èyí tó fi bá àwọn èèyàn wí tí àwọn ẹni tó yẹ létí kunkun tó fi bá wọn wí Ọlọ́run má jẹ́ ó jẹ́ tiwa o èyí tó jẹ́ ìkìlọ̀ ń bẹ Ọlọ́run já lè tẹ̀lé ìkìlọ̀ rẹ o èyí tó jẹ́ àdúrà ń bẹ Ọlọ́run já lè ṣe ń tó ń fẹ́ tó fi yọ́nú sí wa gbogbo eléyìí náà wà nínú àdúrà tá a máa ń ké lẹ́yìn Kùránì ẹ̀rí bẹ́yẹn àmọ́ tẹ bá ní Kùránì kíkà nìkan lẹ fẹ́ wò pé wọ́n fi ń sọ àmín àyèmáyé nǹkan tó jẹ́ pé inú Kùránì tọ́lọ́run fi ṣépè lẹ́wọ̀n kan àwọn ìjọ Núwà lọ́jọ́ tán gbọ́ sọ́nà lẹ́nu. yes sir number one question tèmi bí yín ni pé ẹ fún mi ní ibi márùn nínú Quran tó jàdúrà one ibẹ̀ náà mo fẹ́ fún yín ẹ ṣe sùúrù ẹ tún wá sọ kinní kan lẹ́ẹ̀kan yìí pé àìmọye ibì kan tọ́lọ́run ṣe pé Ọlọ́run ti wá mo tún sọ kò kí ń ṣe bí kò ṣe pé Allah ní kẹ́ ẹ máa sọ ẹ yẹ ká get it right mo mọ̀ pé kò Allah ló ní kó máa pààyàn àwọn nǹkan tó wà nínú Quran yẹn Ọlọ́run yẹn ẹ má bínú Ọlọ́run yẹn mo mọ̀ bẹ́yìn òkú sí Yorùbá. wọ́n ń ṣe Yorùbá ẹ jẹ́ ká máa sọ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ pa Ọlọ́run yẹn ẹ bèrè ńlé ẹ jẹ́ ká máa bẹ́tò lọ wọ́n ń ṣe Yorùbá. ẹni kí n sọ àdúrà mélòó tó wà ní Kùránì fún yín fún yín márùn fi kún. ẹ fún wa ní ibi márùn ní Kùránì. yín fún yín márùn fi kún tí ó fi pé mẹ́wàá. àkọ́kọ́ àyà tí máa ké fún yín òun ni Rabbana faghfir lana dhunubana wa kaffir anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Quran 3 verse 193. Oye dúró báyìí Quran 3 verse 193. Naam. Rabbana faghfir lana dhunubana wa kaffir anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Quran 3 verse 193. Okay, mo ti ń wá mo ń bọ̀. Quran 3 verse 193. Okay. Now, ẹ máa gbọ́ nǹkan tó wà ní Quran 3 verse 1 ṣé lówó kò ti ṣí but mo fẹ́ ká kà ní. ẹ gbé jáde ní ms ẹ gbé jáde tọ́ba náà. a lè ka 190 nísìn báyìí èèyàn tó ń ka Quran 3 Suratu Imran
láti bẹ̀rẹ̀ yes ẹ máa gbọ́ mi o mo jẹ́ fẹ́ káwọn èèyàn náà máa àrúwà látọ̀dọ̀ yín yẹn ẹ̀yin èèyàn náà ẹ má bá wa fọ ọpọlọ dé o ẹ pé àwọn àáfàá kan wá ka kùránì fún yín nígbà tẹ́ mọ̀ pé àwọn ibì kan ń bẹ ní àdúrà the essence of calling you ní pé kẹ́ wá ṣàdúrà fáwọn èèyàn wọn ò ní kẹ́ wá ka ìtàn àbí kẹ́ wá gégùn fún wọn but àti àdúrà àti ìpè àti ègún tó wà ń bẹ òun lẹ́yìn máa kà fáwọn èèyàn ṣe understand now nǹkan tá a fẹ́ káwọn èèyàn mọ̀ gan nìyẹn wọ́n ní Quran 3 verse 193 nísìnyí láti Quran 3 láti 1 kò sádùúrà ń bẹ ìtàn dẹ̀ ló ń bá bọ̀ tó fi dé 193 yìí mo fi sọ pé èmi máa ka 190 193 làwọn sọ but máa kà ní 190 dé 193 so ẹ jẹ́ ká jọ wo nǹkan tó wà ń bẹ ẹ máa gbọ́ indeed in the creations of the heaven and the earth ní ti ẹni tó dá ọ̀run àti ayé and the alternation of the day and night there are signs for people of reason. nípa ìṣe alẹ́ àti ojúmọ́ ọ̀sán ó nídìí elements díẹ̀díẹ̀ kí lè máa rí kájọ máa kà. They are those who remember Allah while standing. Àwọn ni àwọn tí wọ́n rántí Allah nígbà tí wọ́n dúró. Sitting. Tí wọ́n jókòó. And lying on their sides. Tí wọ́n dẹ̀ wọ́n parẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. And reflect as in nígbà tó ń sùn. Tí wọ́n sùn sẹ́gbẹ̀ẹ́ wọn. Okay, and reflect on the creation of the heavens and the earth. Tí wọ́n dẹ̀ ṣàfihàn lára ẹni tó dá ayé àti ọ̀run. And pray. Tí wọ́n dẹ̀ ń gbàdúrà. Our Lord. Allah àwọn. You have not created all of this without purpose. Àwọn ò dá gbogbo eléyìí láì nídìí. Glory be to you. Ògo ni fún ẹ. Protect us from the torment of the fire. Dáàbò bò wá nípa ìyà iná. Our Lord. Allah àwọn. Indeed, those you commit to the fire will be completely disgraced. Àwọn tí wọ́n ṣe àṣemáṣe nípa iná wọ́n máa yẹ̀yẹ́ wọn wá ṣẹ̀sìn. And the wrongdoers will have no helpers. Àwọn tí wọ́n ṣìnà wọn ní olùrànlọ́wọ́. Ẹni yẹn mi mọ̀ kó tó ṣẹlẹ̀ mi mọ̀ kó tó ṣẹlẹ̀ okay bí a network ni so ẹgbọ́n nǹkan tó sọ ń bì yìí o alákọ̀ ló dá wọn tí ò kì í ṣe Islam 193 our Lord ó ń gégùn fún wọn ní bẹ́ẹ̀ ni we have had the caller to true belief. Àwọn tí gbọ́ ìpè sójú ọ̀nà tó dáa yẹn ọ̀nà Islam. Proclaiming believe in your Lord alone. Àwọn gbàgbọ́ nípa Allah nìkan. So we believed. Àwọn dẹ̀ gbàgbọ́. Our Lord. Allah. Forgive our sins. Dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Absolve us of our misdeeds. Kó o dẹ̀ gbójú nípa gbogbo nǹkan tí wọ́n ṣe tí ò. Àìṣedéédé wọn. And join us with the righteous when we die. Kó o dẹ̀ dá àwọn pọ̀ mọ́ wọn tí o ṣe lẹ́tọ̀ọ́ tó ṣe dáadáa. Now ẹ pé ibi ìmúdìyàn pé Jubril ló mú àyà yìí wá fún Muhammad ṣé bí Muhammad ló sọ kínní ìyá àbí àwọn wo ló ń sọ kínní yẹn fún. ms. Yes. Àwọn mùsùlùmí là ń wí bẹ́ẹ̀. Ṣó ń gégùn ni àbí ó ń ṣàdúrà. Ó ti gégùn fún àwọn tí. Ògùn ló ń gé bíbá yìí náà ìpè ló ń ṣe náà. Ó ṣépè fáwọn. Ibẹ̀ yẹn kọ́ ibi òkè yẹn ibi. But nǹkan táwa ń fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Ọlọ́run ò kì í ṣàlà Ọlọ́run ò lè gbé àwọn kan ṣépè torí òun ló dá wọn ṣe understand Allah yìí. Kò ṣépè ń bẹ̀ mo ní ibi tẹ́ ké ń bẹ̀ òun tẹ́ fi ní Ọlọ́run ọba má bá wa wí mọ́ wọn o ibẹ̀ ń gángan àlàdúrà mo sọ fún yín pé kì í ṣe gbogbo ẹ̀ ní ibi tí ẹ fẹ́ ké. Kó má bá yín wí mọ́ àwọn wo. Nígbà tẹ́ ń ké ẹ lọ sọ́wọ́ òkè. Ẹ ṣe sùúrù kó má bá yín wí mọ́ àwọn wo àwọn tí ó gbà àwọn ẹni tí wọ́n ń balẹ̀ Ọlọ́run jẹ́. Èèyàn kan ò lè balẹ̀ Ọlọ́run jẹ́ aníkẹyẹ sọ̀rọ̀ Ọlọ́run ṣe Allah. Ẹni tó pààyàn sótún lọ Ọlọ́run ṣe ni. Ṣé Muhammadu ó pààyàn ni. Ó lọ sógun ni bí àwọn aláàfin náà ṣe lọ sógun náà ṣe pààyàn. Ṣé àwọn aláàfin tẹ́ dárúkọ pé ó lọ sógun yẹn ṣé wọ́n sọ pé Olódùmarè ló rán wọn ni. Wọ́n lọ sógun wọ́n lọ dù ẹ̀mí àwọn aráàlú wọn ni. Ṣé wọ́n wá sọ fún yín pé Olódùmarè ló rán wọn. Ó dà kílẹ̀ ní wọ́n ń sìn. Ẹ mọ̀ pé ẹ̀yin ò kì í ṣe Yorùbá.
so Ọlọ́run tọ̀dọ̀ ti wa wọn ò sọ pé Ọlọ́run tọ̀dọ̀ ti wa ló rán àwọn wọ́n wọn nígbà láti táwọn secure aláàfin land lọ wọn sógun now wọ́n nígbà táwọn aláàfin lọ sógun kí ni wọ́n torí ẹ̀ lọ sógun sí wọ́n lọ sí àwọn àfa èèyàn wọn. Mr. Mustapha kò kí ń ṣe ọ̀rọ̀ Aláàfin là ń sọ nígbà ọ̀rọ̀ Muhammadu là ń sọ ṣe get ẹ dúró lórí ibi tá a bá wà tí ẹ bá dẹ̀ fẹ́ lo àpèjúwe ẹ lè lo Emir Rashidi Olúwo àfààyàn ẹlẹ ẹ máa gbẹ́jẹ́ ká sọ bá yín ṣe mí báyìí tẹ bá fẹ́ sọ nípa ilẹ̀ Yorùbá afa Rashidi tó jẹ́ Emir ìlú ẹ lè lò fi ṣe àpèjúwe so torí mi ìfẹ́ sọ bẹ́ẹ̀ lọ́wọ́ bí ẹ kí ń ṣe Yorùbá no ẹ máa gbọ́ mo ti sọ ẹni tẹ́lẹ̀ lò ẹ tẹ̀síwájú ẹ jọ̀ọ́. ìbéèrè ni pé kí ló yẹ tẹ́ ṣe lè sọ̀rọ̀ ẹ̀sìn tiwa tá a gbọ́dọ̀ sọ tiyín. torí pé mùsùlùmí ni wá kò ní yé mi ṣé èmi àti kí ló mo ní tẹ bá fẹ́ ṣe àpèjúwe mo sọ ẹni tẹ́ lè lò nílẹ̀ Yorùbá kí lẹ́yìn ṣe ń Emir ṣàpèjúwe Rashidi pẹ̀lú ànábì Muhammad sí tá a lè ṣàpèjúwe pẹ̀lú Aláàfin ṣé kò jọ àbòsí. ẹ máa gbọ́ ṣọ́rọ̀ Aláàfin là ń bá yín sọ ń bí báyìí. ọ̀rọ̀ Muhammad lẹ́ ń sọ lèmi náà fi mú so Aláàfin kí wọ́n wàá lẹ ṣe wá kò mú wá jọ àbòsí. kò ṣàbòsí kí wàá lẹ wá mú nǹkan tó bá jọra la fi ń wéra tẹ bá wọ́n nu tó bá jọ wọn la fi ń wéhun. akọbẹ ẹni sùn nǹkan tó jọra la máa fi ń wéhun tẹ bá wo ìwà Rashidi tó wà níwò yẹn gbogbo ìwà ẹ pẹ̀lú Muhammadu ó jọra la ṣe fi wé. ó dá ẹjẹ́ a máa mú àpèjúwe lọ́dọ̀ Aláàfin àwọn Aláàfin náà ẹjẹ́ a máa mú àpèjúwe wọn wá ká má bàa ibi tẹ ti máa mú àpèjúwe mo di fún yín yẹn tẹ bá wo ìwà Rashidi àti Muhammadu ìwọ́n fi wà jọra wọn. èmi ò kọ mo ti gbà yóò wọlé ẹjẹ́ àjọ mú àpèjúwe lọ́dọ̀ ara wa ni. gbogbo nǹkan tẹ́ ń bẹ́ ni sọ̀rọ̀ fún sí kì í ṣe Yorùbá ọmọ Yorùbá là ń bá sọ̀rọ̀ là ń ṣí létí kì í ṣe àwọn ọmọ Fúlàní ẹ tí wàá kì í ṣe Yorùbá ní láti máa bá wọn argue ẹ yẹ kó máa lọ. ìyá wa ẹ má bínú náà kò ń ṣe argue wọ́n fẹ́ defend ẹ̀sìn wọn ni ọmọ akótilétà kan ni wọ́n ẹ fi wọ́n lẹ̀ ìyá wa so ẹ tẹ̀síwájú ẹ máa dáhùn lọ. Aláàfin sọ pé Ọlọ́run Olódùmarè ló rán òun ṣẹ́. àwọn Aláàfin tó jẹ náà pààyàn wọn lọ ó ní Olódùmarè ló rán òun ṣẹ́. ìbéèrè tí mò ń bí yín nìyẹn o àwọn Ànábì ṣe lọ sógun ẹ ṣe sùúrù Mr. Mustapha Ànábì sọ nígbà tó dé pé iṣẹ́ tí Allah gbé wá fún wọn ni pé kóun máa pa àwọn èèyàn. mo á bí yín pé ta ló ní k'Aláàfin náà lọ pààyàn ṣọ́ Olódùmarè ní àbíta ni. Gẹ̀ẹ́tì fàtì ṣáwọn yẹn sọ fún yín pé prophet làwọn ẹ kọ́kọ́ di yẹn mú are they prophet that is the question. ṣebí ẹ̀yin lẹ sọ pé Muhammadu ló rán sí gbogbo ayé àwa dẹ̀ ń sọ fún yín pé wọn ò lè rányàn níṣẹ́ sí gbogbo ayé kán wá sọ pé iṣẹ́ tó ń gbé fún ẹni kó wá máa pààyàn. ó dàsà nínú gbogbo àwọn ẹni tẹ́ ti gbọ́ tàn wọ́n nu ayé yìí tí wọ́n dá ìlú lẹ̀ àbí tí wọ́n kó jọjọ èwo lẹ gbọ́ tí ò jagun rí tó fi free ẹ kàn gbé pé òdíṣẹ́ báyìí Ọlọ́run ránṣẹ́ kò dẹ̀ jagun ó dẹ̀ free tó fi bọ́ lọ́wọ́ àwọn èèyàn. Jésù jagun. ta ló sọ fún pé Jésù ò jagun ẹ máa ń ké báìbù dáadáa. Àkànbí ẹni sùúrù ẹ má bínú gbòlé àwo ò wá fún yẹn tẹ bá fẹ́ jẹ́ pé ẹ fẹ́ ṣe compare nípa ẹni sùúrù ms ẹ bá wa ṣí Sahih Buhari 30:23 àwọn òwò abí láti wá sọ̀rọ̀ bí Jésù náà pààyàn kò pààyàn ẹ lọ sọ́dọ̀ wọn Christian ẹ máa gbọ́ ẹ lọ sọ́dọ̀ wọn Christian kẹ lọ bá wọn fà nísìn nǹkan tẹ́ ẹ̀ sọ ń sìn pé gbogbo àwọn èèyàn tó rán wọn gbọ́dọ̀ pààyàn kó jagun lẹ́ sọ aláàlú dẹ̀ ràn wọn. kò sí ìlú yẹn lábẹ́ sánmọ̀ yìí tó wà lọ́wọ́ ara rẹ̀. ẹ máa gbọ́ ẹni sùn tábà wà fi hàn yín pé Muhammadu yàtọ̀ sí ogun ó tún lọ rányàn iṣẹ́ pé kọ́ lọ bọ́ọ̀n gbàyàn páńkọ́ iṣẹ́ agbanipa ó tún sọ fún yàn pẹ̀lú ọba mi pa lágbájá. ẹni tí wọ́n pa yẹn irú èèyàn wo ni. kí ni ẹgbẹ́ ọ̀tá ẹ̀ sọ́nsìn èèyàn dédé rányàn pé kọ́ lọ pààyàn ẹ̀dẹ̀ ń sọ pé ẹni yẹn. àní iṣẹ́ tó gbé fún un ní pé iṣẹ́ kó máa pààyàn. ms ẹ kábẹ fún wọn ẹ ká fún wọn kẹbi fún wọn lé sí ẹni tí wọ́n pọ́n lé ẹ̀ka fún mi mo fẹ́ gbọ́. ẹni tó ń gbàyàn pa báyìí. Al-Bara bin Azib. Al-Bara ilé Azib ó ṣàlàyé pé. báàbù ẹ kọ́kọ́ ké tòkè yẹn ẹ má bínú ẹ kọ́kọ́ ké báàbù kọ́tìlì náà. ẹ jẹ́ ká fún yín tán ná. Allah Messenger sent a group of Ansar to Muhammadu rán àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. To Abu Rafi. Kọ́ lọ bá Abu Rafi. Entered his house at night. Wọ́n dẹ̀ wọlé rẹ̀ lálẹ́, wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́. And unalive him while he was sleeping. Wọ́n dẹ̀ gún pa lójú oorun. Arákùnrin yìí sùn, wọ́n dẹ̀ gún wọn ṣe aníṣàkúṣà. Ẹni ilẹ̀dẹ̀ ń sọ ẹ̀dẹ̀ èèyàn tó sọ ní ohun sọ yìí èèyàn tó sọ ọ̀rọ̀ yìí ayé Muhammadu òyìnbá tẹ́ bá ń sọ màmá mu jáde sí bó ṣe pààyàn màmá mu jáde sí. Olówó Èkó Olówó Èkó hello.
ẹ tẹ̀síwájú àfa. mo ní ṣé nínú ìtàn ṣó wà nù tàwọn ìjọba ń pé béèyàn bá pààyàn kí wọ́n pa òun náà. ok ta lẹni yìí pa ẹmu jáde fún wa ó ti ẹ̀ ti dàbẹ̀ ta ni kí lórúkọ ẹni náà Abdullahi kọ́kọ́ lọ ṣèwádìí ẹ̀yin no tẹ́ gbé tàn ẹmu wá. jáde ta ló pa ẹmu jáde ẹ̀yin lẹ fẹ́ defend ẹ̀ ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́ dìbẹ̀dẹ̀ ta lẹni yìí pa ẹmu jáde. ẹ̀yin lẹ́sẹ̀ gbé wá báyìí àmọ́ ó dá mi lójú ẹni pé sùn gbogbo a ti gbà pé ní í ṣe ó ṣàṣemáṣe ta ló pa ẹ ló pààyàn ni ó yá ta ló pa ẹmu jáde fún wa. mo ní ó dá mi ní ojú èmi lè mo ṣe ń rí tàn tẹ́ gbé wá yìí ẹ máa àmọ́ ó dá mi ìṣọ́ta máa sọ lójú nìkan pé tí ẹ tí kàrí àwádẹ́ gbé jáde fún yín bí tó yẹ kẹ́ ní ẹ máa lọ ṣèwádìí ẹ dẹ̀ ń dúró pé ó ṣe nǹkan kan kí ló ṣe làwọn ń béèrè lọ́wọ́ ó yẹ ká kínní lárúbáwá kẹtù bí ẹ máa rí nǹkan tó ṣe ń bẹ̀ so orí ẹ lè fi ṣàlàyé fún wa. kò sí ní tó ṣe ń bẹ̀ mo ti ké gbogbo ohun tó wà ń bẹ̀. ṣẹ̀rí báyìí nǹkan tẹ́ ẹ̀ tí rírí a dẹ̀ fún yín ìgbà àkọ́kọ́ tẹ́ máa rírí ẹ dẹ̀ tún jiyàn ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa fún yín. nítorí mo mọ̀ pé ànábì ẹ̀ ṣàbòsí Muhammadu pa obìnrin Muhammadu pa ọmọdé Muhammadu pa arúgbó ẹni tí Muhammadu ò pa ní tí mọ̀ ẹ bá fẹ́ ká máa fún yín àmọ́ gbé jáde. ànábì ò jẹ́ pọ̀ obìnrin irọ́ lè yàn jẹ́ pọ̀ obìnrin. ms ẹ bá ń gbé àdìsí ẹni sùúrù ms ẹ bá ń gbé àdìsí. àní kò jẹ́ pọ̀ obìnrin sẹ́ èyí kò jẹ́ pọ̀ ọmọdé. àní kò jẹ́ pọ̀ ọmọdé kò jẹ́ pọ̀ obìnrin. tí Muhammadu dẹ̀ ní kí wọ́n tó ní kọ́ mu jáde tó lè pa obìnrin. kò jẹ́ pọ̀ ọmọdé kò jẹ́ pọ̀ obìnrin. wọ́n á gbé jáde ń sẹ́ ẹni sùúrù. rẹ́rìn lásán ni o ó ń bá ìṣà rẹ́rìn ìyàwó Muhammadu ó dẹ̀ ní kí ló ń pa ẹ́ lẹ́rìn ìwọ rẹ́rìn kékèké ó dẹ̀ pa ẹ gbé jáde ẹ̀ irọ́ lè yàn irọ́ lè yàn mú gàtò funfun. ọ̀pọ̀lọpọ̀ àfáàmì mọ̀ ṣe jẹ́jẹ́ wọ́n ṣe bí Muhammadu oníwà jẹ́jẹ́ ni wọ́n mọ̀ pé Muhammadu apààyàn ni Muhammadu ó burú ju aníní lọ. ọlọ́ba ń tẹ́ bá wí kò sí wàhálà ṣé ọlọ́ba ní sọ̀rọ̀ kò sẹ́ni tí ó lè pa kò sí ẹni tí ó lè pa. ṣé ọlọ́ba ní sọ̀rọ̀. ohun tẹ gbọ́ ní ẹgbẹ́ láti ṣàpá. tó bá jẹ́ lọ́ba ń kọ́ kí lẹ fẹ́ ṣe. ms ti rántí àdìsí yẹn tó ní wọn pa obìnrin kankan nínú ìran àwọn Abu Sufyan. mo rántí no woman of obìnrin kan tó rẹ́rìn tó pariwo rẹ́rìn ó yá ṣe wọ́n máa mú jáde kẹ́lẹ́ mọ́ pé gbogbo ẹ̀ làwa ní lọ́wọ́ ń bì báyìí. farabalẹ̀ tẹ́ bá ní dátà ẹ̀jìká mohad fún yín dátà ohun tẹ́ gbọ́ nípa ìgbésí ayé Muhammadu lálẹ́ yẹn gbọ́. tó tẹ́ bá ń ṣe jẹ́jẹ́ ládùúgbò tẹ́ ń wò pé yín fi ìwà jẹ Muhammadu àlọ́ kó ló ń kígbe ni o kò ní ìwà jẹ́jẹ́ kan tí ayé rẹ̀ fi parẹ́. ẹni àwa tiẹ̀ tẹ̀lé tí inú wa dùn nù á sì tẹ̀lé lọ́jọ́ ọkùnrin. so ẹ máa gbọ́ orin ìròyìn lẹ́nu wa lálẹ́ yìí. ọ̀láyì á tẹ̀lé ànábì tá a fi kọ́ ni. àjọ mọ̀ lálẹ́ yìí bóyá ni à ń tẹ̀lé bóyá ni à ń jírí ni Muhammadu ẹ jẹ́ òye wa lálẹ́ yìí. tẹ́ ẹ bá ní dátà ẹ jí ká wọ́n lè fún yín dátà. tó ní Abu Dawud òun ní 2671. dátà mi wọ́n mọ̀ tẹ́ ní èké tí ì tán. okay that is good. olówó èkó sóyá. ó yá. ẹ máa gbọ́ narrated Aisha. Aisha sọ pé. No woman of Banu Qurayza was unalived except one. Kò sí obìnrin Banu Qurayshi kan tí wọ́n pa àyàfi. Except one. Àyàfi ẹyọ kan ẹ máa gbọ́ o. She was with me. Ó wà pẹ̀lú òun. Talking and laughing at her back and then. Arábìnrin yẹn dẹ̀ ń sọ̀rọ̀ tó ń rẹ́rìn-ín fà tó ń dọ̀wẹ́kẹ̀ tó ń ṣe tó ṣàrìnjó tó ń yọ̀. While the messenger of Allah was unaliving her people with the swords. Ṣé gbọ́ bíbẹ̀ yẹn? Nígbà náà ni Muhammadu dẹ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà nígbà igba tó pọ̀ débi pé Muhammadu dẹ̀ ń gún wọn pa ó dẹ̀ ń ṣá wọn pa ó dẹ̀ ń pa wọ́n nípa àyà. Suddenly a man called her name. Lójijì arákùnrin kan bá pe orúkọ obìnrin pé where is so and so. Ìwọ ìyàwó Emir Rashidi Olúwo má bọ̀. She said. Ó bá ń wí pé. And I asked, what is the matter with you? Òun dẹ̀ gbọ́ pé kí ló ń ṣe kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n ẹ̀ ìwọ ọmọ ìyàwó Olúwo yìí. I did a new act. Ó bá ní nǹkan tóun ṣe nǹkan tí wọ́n gbọ́ òun máa rẹ́rìn kéékèèké máa ní. The man took her and beheaded her. Muhammadu dẹ̀ ló ya bẹ́ orí ẹ̀ bọ́lẹ̀ wọ́n dẹ̀ sọ orí ẹ̀ kalẹ̀. She said, I will not. Man lẹ́wí o kì í ṣe Muhammadu ma o. Ta ló ní kọ́ lọ mú akọ́ pa? Muhammadu lẹ kọ́kọ́ wí tẹ́lẹ̀. Ta ló pa báyẹn? Kí ló fà àwọn kan lè dìbẹ́ǹ díẹ̀? Ta ló pààyàn lọ tó ní ok ta ló bìnrin ms ẹ jẹ́ mú pa máìkì ẹ̀ ṣàlàyé fún wọn. Bóyá Allah ló pa ní ibi ìlásán
àáfà ní ibi lásán nǹkan tí mo dẹ̀ fẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ̀ tẹ́ bá lọ wo Banu Kureza yìí Muhammadu pa between 800 to 900 people ló pa ń bì ní ibi lásán and báwọn Fúlàní ṣe ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn de wọ́n ti ń pa àwọn èèyàn wa la ṣe ń sọ fún èèyàn ọmọ Yorùbá Islam ò kì í ṣe ẹ̀sìn ogun ní. àjọ gbógun tiwọn ni àjọ gbógun ẹ̀rọ tiwọn nípa rẹ̀. àlejò gbógun tiwọn ọmọ ìyá iná ọmọ jẹ Yorùbá ló nílẹ̀ ọmọ Fúlàní lẹ́yìn Fúlàní ò nílẹ̀ ńlẹ̀ èèyàn Yorùbá kan ò náà lè wá Fúlàní ẹ̀yin lẹ́yìn lẹ́yìn tèmi ilẹ̀ Yorùbá kò nílẹ̀ nílẹ̀ Yorùbá. bíbí mi ilẹ̀ Yorùbá ju tiyín lọ àmọ́ mi ò ní fẹnu sí. wọ́n lè bí yín sílẹ̀ Yorùbá yẹn ṣọmọ Yorùbá ọmọ Fúlàní ní ìnà. Fúlàní ò ní mi ò tẹ̀ ní bá yín fẹnu sí. la ṣe ń sọ fún Fúlàní ò èèyàn kì í ṣe ọmọ Nàìjíríà Fúlàní kì í ṣe ọmọ Nàìjíríà láyé sọ fún èèyàn tẹ́ ń gbọ́ wa alárìn ìjọmọ kiri Yorùbá mi ìjọmọ Yorùbá mi ju tiyín lọ àwọn mi ò ní Fúlàní fẹ́ bá yín sí. wọn ò ní iṣẹ́ méjì ilẹ̀ wa ló fẹ́ gbà àjọ pa wọn ni wọ́n fẹ́ Islamize ms nǹkan gbé kẹ́kẹ́ àjọ lọ́wọ́ pa wọn ṣé wọn ni wọ́n ti tán gbọ́ bá bí wá. wọ́n ti rí bíbá iná rí bí Muhammadu ṣe ń pààyàn ṣe rí èèyàn tó ní Muhammadu ń pa lọ́mọ ẹ̀ wọ́n ló kàn pa wọ́n pa bí ẹran bí Fúlàní bá wá pa wá bí Fúlàní bá wá pa wá láyé ìṣẹ̀ wọn láyé ms ìwọ̀n ẹ bèrè àjọ kojú lọ́wọ́ bí ogun sí Muhammadu ṣe wọn ń pa àwọn èèyàn bèrè ẹ lọ́wọ́ bó wọn ṣe jẹ́ kó dá. ẹ ti ka bí èrí bí Muhammadu ṣe pààyàn bí 900 ẹ̀yin tẹ́ ni wọ́n rán pẹ̀lú àánú. mo ní wọ́n lọ sógun ní báwọn Aláàfin náà ṣe lọ sógun. gbogbo òfowó ló ń lọ sẹ́ẹ̀ kí ló dé tí iṣẹ́ ogun iṣẹ́ kan pààyàn ni wọ́n gbin aláàgbé fún kí ló dé. òun náà ni mo ní báwọn bàbá wa nílẹ̀ Yorùbá ṣe lọ jagun tán gbalẹ̀ Yorùbá lẹ̀ bẹ́ẹ̀ lànàbì náà ṣe lọ jagun. ẹbí yín mélòó wọn pa. ẹ lọ kétan lẹ̀ Yorùbá àwọn ogun táwọn Aláàfin jà. ẹ ṣe ọmọ Yorùbá. tó sọ fún yín pọ́ lọ́hùn ló rán òun iṣẹ́ àbókù rẹ̀ ló jíṣẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sí máìkì. mo ní ogun táwọn Aláàfin ilẹ̀ Yorùbá jà wọ́n tẹ́ bá pera ti wọn lọ kétan. lójíṣẹ́ sọlọ́lọ́hùn ló rán àwọn iṣẹ́ káwọn ọmọ pààyàn kiri. ọ̀dà kí ló dé táwọn náà fi ń pààyàn o. no àwa ń bi yín sọ pera wọn lójíṣẹ́. kí ló dé táwọn Aláàfin náà fi lọ jagun tí wọ́n fi gbalẹ̀ àwọn Yorùbá òsì lẹ̀ bẹ́ẹ̀ ìtẹ̀wó ló sọ bẹ́ẹ̀ fún wa níbi tẹ́ ti rí kà. ẹ sọmọ Yorùbá náà tẹ́ ẹ bá ẹ mọ̀ fún pé wa àwọn níbi tẹ́ Aláàfin ti jagun rí kà. tẹ́ ẹ bá mọ̀ pé àwọn Aláàfin jagun ẹ sọmọ Yorùbá. wọ́n bá tẹ̀ wá jagun ní tí wọ́n sọ pé Ọlọ́run ọ̀bẹ Elédùmarè ló rán àwọn iṣẹ́. kí làwọn náà pààyàn fún ṣe bẹ́ẹ̀ mi ní bẹ́ẹ̀ àwọn lọ́wọ́ béèrè gbogbo. ẹ lọ́wọ́ farabalẹ̀ no tó bá ms ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo ayé ti rí wọn ẹ má yẹ ká bá wọn lọ́ngì tí ń jù ṣé mọ̀ pé nínú gbogbo nǹkan tá a sọ àti mẹ́rin jáde àkọ́kọ́ Muhammadu pa obìnrin ẹ̀kejì Muhammadu pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó bẹ́ wọn lórí Ànábì Muhammad kọ́ ẹ̀kẹta Muhammadu ní kí wọ́n lọ pààyàn mọ́lé lójú oorun lọ́ti pẹ́ nìyẹn ẹ̀kẹrin sìn ibi tí Muhammadu ti pa ọmọdé ẹ jẹ́ ká gbé jáde Sahih Muslim 1745b ẹ jẹ́ ká tún kà fún aráyé. Ànábì ò lè ṣe ohun gbogbo ń tẹ̀lé. kẹ́lẹ́ máa gbọ́ ètò tá a fẹ́ ṣe lálẹ́ ni pé ṣé Muhammadu aṣíwájú rere ni ṣó ṣẹ́ni tí a lè tẹ̀lé ṣáwọn èèyàn lè tẹ̀lé Muhammadu ṣó ní ìwà rere tá a fi máa tẹ̀lé. olórí ibú ni a lè tẹ̀lé olórí ibú ni Muhammadu àtàlà. òun ni gbogbo Sáúdí ń tẹ̀lé láyé wọn fi ń dùn. ó yẹ lẹ́yìn tá a lè fi yẹn gàn. òun ni gbogbo Árábù ń tẹ̀lé táyé wọn fi ń bẹ́tà. ó kú bẹ́ẹ̀ àkùrọ̀ kóòlù lẹ́yìn náà ń tẹ̀lé sáyé yìí dání. ẹ má bínú àfa àwọn Arabs máa tẹ̀lé culture wọn ni now culture wọn ni wọ́n máa tẹ̀lé yín o ṣé nǹkan tó wọn máa fi proud lé lórí their culture. àwọn náà ní ṣìgìdì wọn kọ́ they tẹ̀lé. follow their culture ó dẹ̀ máa work fún wọn torí culture wọn ni ancestor wọn. Àwọn ìyàwó Yorùbá abẹ́ni ta ẹ jẹ́ ká tẹ̀lé. fẹ́ lè bá kìíní ó yá àwọn Yorùbá ta tẹ̀lé láyé wa bẹ́tà. kí a tó lọ gbogbo jìnnà ẹ̀yin tẹ́ bá ń wò wá ẹ lè screenshot Ẹ̀yin lè nípa bí ìkẹ́ lọ kà á fúnra yín ibi tí Muhammadu ti pa àwọn ọmọdé Muhammadu yẹn ibi ẹ máa gbọ́ nǹkan tẹ́ bá tí ì gbọ́ rí tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ mọ̀ nípa Muhammadu ẹ ríṣà ò sí wa Kò a tẹ- máa fi kò tẹ hàn mí gbọ́dọ̀ ìfẹ́ jẹ́ mọ̀ bóyá Ànábì. ìfẹ́ dínkù tó àwọn kan yìí wà tá a ti kà á máa gbọ́dọ̀ tún jẹ́ kà Ànábì. bí wọ́n ṣe lè jẹyàn nínú Islam wọ́n lè jẹ ọmọlẹ́yìn Jésù wọ́n lè jẹ Júù wọ́n lè jẹ Muslim tó léwọn ò ṣe mọ́ wọ́n á jẹ wọ́n á pa wọ́n á jẹ gbogbo ẹ̀ la máa tún kà àti kà ń bí bẹ́ẹ̀ ṣe lè bá ẹranko sùn nínú Islam a máa tún kà tẹ́ bá ti bá ẹran yẹn sùn ẹ máa wá lọ tà á sí ìlú mi a máa gbé yín débẹ̀ nígbàkúgbà èyí ẹ gbé sókè ms. wọ́n ní permissibility of unaliving women and children in night raids tó bá lọ jalè. ìyẹn nípa ìpàṣẹ bí wọ́n ṣe pa àwọn ọmọdé àti àwọn obìnrin ní alẹ́ nígbà tó lọ jalè àwọn ẹ máa gbọ́ obìnrin lórí. àwọn àáfàá máa sọ fún yín pé ogun ni Muhammadu lọ jà but when ó lè ní you go olórí ó lè ní ọ Muhammadu. wọn ò lọ kojú ẹ ogun gbé ó sókè lọ ms ẹ ká ká ẹ wọn ká sí mọ́lẹ̀. wọn létí ẹ ká sí wọn létí àwọn èèyàn ò lè dúró láti gbọ́ bó ṣe wọ́n pa ní ọmọdé. it is narrated by Sab Jatma that he said that the holy prophet messenger of Allah. ẹ máa wo bí o àmọ́ ẹni tó ní kọ́mọdé wá o tí ò nọmọdé o àwọn bàbá wa ń lẹ̀ Yorùbá gan
wọ́n máa tọ́jú ọmọ wọn, wọ́n máa kẹ́ wọn, wọ́n máa gbé wọn bí ẹyin nìbọ̀. Ẹ máa wo Muhammadu o, Muhammadu wípé Muhammadu ó yá gbé sókè. We unalive the children of the politics during the Muhammadu lòun pa àwọn ọmọ tó jẹ́ pé àwọn bàbá wọn ò gba Islam, ìyá wọn ò gbẹ̀sìn Islam. Muhammadu ó ń pa àwọn ọmọ yẹn nípa àyà. Ẹ gbé He sókè. said they are from them. Ó nítorí àwọn ọmọ yẹn náà ẹlẹ́bọ bíi bàbá wọn ni wọ́n, àwọn tí wọ́n ń ṣe Muslim, nǹkan tí bàbá wọn àti ìyá wọn ṣe náà lọ́ọ́ máa ṣe. Fún ìdí èyí òun pa wọ́n gbé. Ẹ wo Muhammadu tó sọ pé ó láàánú àánú wa. Ọlọ́wọ́ ẹ̀kọ́. Mo wà pẹ̀lú iṣẹ́ tí rélé náà rí abẹ́rẹ́ ẹ lè bá mi ṣe Suratul An'am ẹjọ́ ẹ bá mi ṣe Suratul An'am 151. Ṣẹ́ ti rí rí. Ọlọ́wọ́ ẹ̀kọ́ ẹ bá mi ṣe Suratul Ọlọ́run ṣàánú mi. Mo ń gbọ́ yín mo ní ṣẹ́ ti rí eléyìí náà rí. Mo ń dá yín lóhùn. Èmi tí mo gbà pé rọ́lẹ̀ yìí tẹ̀ sí yìí ẹ bá mi ṣe Quran. Ìwé yín. Ẹ bá mi ṣe Olówó Èkó ẹ bá mi ṣe Suratul An'am 151 ẹ mọ kan torí máa sọ pé irọ́ ni ṣé kí n gbé hard copy jáde fún yín. ẹ ṣe Suratul An'am. Surati wọ́n fẹ́ jarọ yín náà mo fi ní kẹ́ lọ bẹ̀yẹn. Ẹ máa gbọ́ ẹ ṣe kọ́kọ́ dá yín lóhùn ẹ dáhùn. irọ́ wò lẹ́ ń pa. Ṣé kọ́ fi hàn yín? Ẹ wo ẹgbẹ́yàn gidi wọlé jèrè lè wá waste time wa ni. Ẹ má bínú nínú Quran àti Hadith èwo ni wọ́n ní ká kọ́kọ́ tẹ̀lé ní Islam. Olówó Kílẹ̀ Èkó sọ́nsìn. nínú Quran àti Hadith èwo la kọ́kọ́ máa ń tẹ̀lé láwa mùsùlùmí. Ẹ má bínú ta ló ṣàlàyé ànábì fún yín nínú Quran àti Hadith? Ìbéèrè tí mo bí yín sí ẹ̀kọ́ lẹ́yìn. Mo ti ẹ mọ̀ ta ló ṣàlàyé Muhammadu fún yín nínú Quran àti Hadith? Quran ló ṣàlàyé Muhammadu fẹ́mi. Bẹ́ẹ̀ ṣe ń kírun náà àkùnrin ló ṣàlàyé ìrákà tẹ́ máa kí nǹkan tẹ́ máa kà bẹ́ẹ̀ ṣe ń ṣàtàyà ẹ ti ké gbogbo ntẹ́fẹ́ ké etí mi ẹ ti ké gbogbo ntẹ́fẹ́ ké etí mi sì ti bọ̀ ẹ ṣí Quran Suratul An'am. A máa lọ sí ṣé ẹ ti ka kíní rí abẹ́ ẹ ti kà rí ẹ mọ̀ pé ní àwa la kọ́ mo ṣe bí. Mo ní irọ́ ni ń tẹ kéwùn ibi tí mo ti fẹ́ jáde. Ẹ máa lọ ṣe ti gbọ́ rí abẹ́ ti gbọ́ rí ṣe ti kà rí abẹ́ ti. Ọlọ́run má jẹ́ ntẹ̀fẹ́ ti gbọ́rọ̀ nǹkan báyìí. So ẹ ti gbọ́ rí. Ẹ lọ sí Suratul An'am verse 151. Ẹni sùn ló ti gbọ́ iṣẹ́ pọ̀ tẹ́ máa ṣe nìyẹn gẹ́gẹ́ bí àfa. Ibi tí mo ti fẹ́ jarọ yín mò ń mú yín lọ yẹ sí ń sá. Ẹ máa gbọ́ èmi àwa máa sá fún yín bíbá. Ẹ tí dáhùn kan tí mo sọ máa lọ bá yín ṣe ms ẹ bá wọn ṣe ẹni sùúrù. Mo ní ṣe ẹ tí báwọn kìíní pàdé rí. Èmi mọ̀ pé rọ ni mo fi ní kẹ́ lọ sí Suratul An'am. Muhammadu ti ṣe ìwé ìdílé Yorùbá. Ibi tánàbì ti ní ẹ gbọ́dọ̀ pa ọmọdé ibẹ̀ mò ń tì yín lọ yìí. Ó dẹ̀ wá pa ọmọdé. Àwọn náà ibẹ̀ mò ń tì yín lọ yìí ìfẹ́ bá ti sinú mi ó dùn bóyá Kùránì sọ kí ó má pa ọmọdé Hadith ni kò pa ọmọdé ká lè wí ká tẹ̀lé. Gbogbo àwọn tó ń gbọ́ wá mọ̀ pé rọ́lẹ̀ ń pa wọ́n sì mọ̀ pé rọ́lẹ̀ ń pa gbogbo àwọn tó wà sálẹ̀ rí bọ́n ṣe ń fi yín rẹ́rìn. Èmi ò tẹ̀ wo èmi a máa wo ohun tí ò wúlò ni. Tẹ̀kíà lẹ̀ ń lò tẹ̀kíà. Èmi èwo ohun tí ò wúlò ẹjọ́ ẹ lọ síbi mímọ́. Olówó Èkó ẹ lọ bí Suratul An'am verse 151 ebi Quran là ń tẹ̀lé ká tó tẹ̀lé Hadith ohun tí Quran wí ni níta Hadith tẹ̀ké wí ni ó tán halas káde lọ ké ká ṣe ṣàǹfààní fún àwọn èèyàn ó tán. Ọmọ bá yín ṣe tí ms bá ti bá yín ṣe tábà wá fi ibi tí Quran náà ti ní kẹ́ pa àwọn tí wọ́n fi Islam múlẹ̀ àti ẹni sùúrù àti ibi tí Quran ti ní kẹ́ bá àwọn ẹlẹ́sìn mi jà tábà fi hàn yín kọ́. Quran ní gbogbo ẹni tó bá ti jẹ́ lẹ́bọ apànìyàn káwa náà pa wọn bẹ́ẹ̀ ni. Mo mọ̀ ìyẹn àkọ́kọ́ òkè àṣetẹ̀. Tó bá ti jẹ́lẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti gbọ́. Kò ń ṣàpànìyàn ẹ máa gbọ́ ibi tó ti ní kẹ́ lọ bá àwọn ẹlẹ́sìn mi jà náà kọ́ ṣe é fara mọ́. Quran ò lè ever sọ fún wa ní ká lọ bẹ́ ẹlẹ́sìn tó jókòó jẹ́jà láyéláyé. A máa fi hàn yín sí ẹ kọ́kọ́ ṣe eléyìí náà ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ jẹ́ kí n kí ẹ̀yìn náà káwọ́ wọ̀ bẹ́ẹ̀ lọ. ẹ mọ̀ pé kò sínú odò tẹ́ gbé mi wọ́n tí ń lè wẹ̀. ẹ máa gbọ́ ms ẹ dá àdìsí yẹn padà nà ẹ kọ́kọ́ jẹ́ káwọn ayé mọ̀ pé àdìsí yìí àwa kọ́ la kọ́ tẹ́ẹ̀ta tó lọ bá yín sí tẹ́yìn fẹ́ sí torí ẹ̀ sọ́bì pàwọ́ la. mo mọ̀ pé gbogbo tẹ̀ ń ké yẹ̀yìn kọ́ lẹ̀ kọ́ mo mọ̀. ms ẹ̀ bá wọn sí. ebo tẹ lọ rẹ́ǹtì wá sí ìdí ẹ̀ náà ní ìyá mi lẹ́nu. àpá ẹ̀ ń pa pẹpẹ. kò sí wàhálà sáwọn pé ẹ̀ ń dìfẹ́ǹdì tó yé yín ni so ẹ ṣe Suratul An'am. ẹ pa fóònù rọ. kó má dàbí ẹni pé èmi ò máa wá fẹ́ ìbò. kó má dàbí pé nǹkan tá a kà yẹn
a kà ní orí ẹ̀jẹ̀ kọjá yẹn pa ní àdìtì nílé àfitólé ni so àdìtì sì pọ̀ tá a sì fẹ́ get but àwọn èyí tá a ṣe ní òun ṣe rè èyí tá a kà lẹ́ẹ̀kan òun rè ó ní it was narrated that Asab bin Jat tẹ́ bá ṣe rí ń bì sọ yìí Muslim. ms ẹ má ṣe yọnu gbogbo ayé ti rí wọn ti confam ẹ nǹkan tá a bá mú wá lórí ìlà àti nínú ìwé tá a tó mú wá lórí ìlà ni àwọn ayé mọ̀ páàkì mú ṣàǹbì so ìwé wọn ìwé wọn lè ókúnlé bìbà ní ẹ̀rí ìwé ńlá. bẹ́ẹ̀ ṣe mẹ́lẹ̀ ìwà yìí ẹ mọ̀ pé hadith lẹ̀ mú wọn ẹ wá lọ bí Ọlọ́run ti sọ̀rọ̀ gan. ṣáwàlá kọ́ Allah ọgbà pẹ̀yìn kọ́ lẹ kọ́ wà láì wọ́n yẹ pẹ̀yìn kọ́. àkọlákọ ìwé yín náà ni àwọn ìwé tó ń pè pa àwọn ìwé. ẹni sọ̀rọ̀ ṣé ẹ̀rù ń bá yín láti pe Allah yín ni àníkẹ́ fọlọ́run wálé àwa la ní àwa ẹlẹ́bọ èdè ẹlẹ́bọ ò ní Ọlọ́run Ọlọ́run ló ní ẹlẹ́bọ ló ní Ọlọ́run. ìyá yìí wọn mọ ọkọ Allah tó wọn mọ ọkọ Ọlọ́run tó gò táyé wọn. ẹ má jẹ́ kí ẹ pe Allah yín ẹ pàláwọ̀ wọn mọ ọkọ Ọlọ́run tó gò táyé wọn fi ń bẹ́ta wọn dẹ̀ máa ń gánà ẹ má dààmú jù. dẹ̀ máa pa Allah yín tójú Allah yín ò bá tí ẹ máa pa Allah yín ẹ má pèsè ẹlẹ́bọ. wọn tiẹ̀ máa ń tíjọ́ lọ́hùn lọ́nà Tógò lèlè Ghana lèlè Áfíríkà. wọn ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa pa Allah yín ẹ má pè wọ́n. ẹ má pọ́n tí ò ṣe pọ́n àníkẹ́ máa pe Allah yín ẹ pe Allah yẹn má pọ̀ lọ́mọ kò sí ní Kùránì. náà pè ní Togo náà pè ní Ghana náà pè láfíríkà ọ̀sẹ̀ ayé wọn dẹ̀ ń bẹ́tà. ilẹ̀ Yorùbá lẹ ti ń rán Ọlọ́run ẹ má rán Ọlọ́run nílẹ̀ Yorùbá. àwáṣà ládùn Ọlọ́run ẹ̀yin ilẹ̀ nàlá àwọn Àràbù ló nàlá kò kàn wá Kùránì wọlé ní ká bá yín ṣí. ẹ ṣí Suratu An'am. verse 151 Ọlọ́run tó ní ká máa pa ọmọdé òun kẹ́ ń tó wí ń bì. Allah. bẹ́ẹ̀ yẹn lè ṣe kẹ́ máa pọ̀ náà. ẹ máa gbọ́ bẹ́ẹ̀ náà lè sọ pé Ọlọ́run ọmọ bí kankan kí lè wá yìí sọ á ní kẹ́ dúró lórí àlá yìí. tẹ́ bá ti ṣí súrà yìí wá béèrè olówó Èkó tí ẹ bá ti ṣí súrà yìí wá béèrè ìtumọ̀ Ọlọ́run kí ni jẹ́ Ọlọ́run yìí wá béèrè lọ́wọ́. ọmọ Yorùbá kan ní tí ẹ bá ti ṣe Yorùbá mi lè bá yín sọ̀rọ̀ lórí ìṣẹ́gẹ́ so ẹ bá jẹ́ Yorùbá ẹ máa béèrè ńlé ẹ ṣáà ẹ mọ̀ ọ́ àtàwà ń bí. Hello 151. Olówó Èkó ṣe mọ̀ pé ogun Banu Kurayza yẹn ṣe mọ̀ pé ibẹ̀ yẹn náà wọ́n pa gbogbo àwọn ọmọkùnrin wọn tó ti bàlágà àwọn obìnrin àtobìnrin àwọn tó wọ́n máa ṣí abíyá àwọn ọmọ kékeré yẹn àtàwọn obìnrin ni wọ́n kó lẹ́rú so tí wọ́n bá ṣe sọ pé kẹ́ má pa ọmọ kékeré ìdí tán fi pọ̀ ọmọ kékeré ni pé wọ́n máa kó wọn lẹ́rú àwọn ọmọ yẹn ò ní mọ anything kọjá Islam àwọn obìnrin wọn lọ́dẹ̀ kó lẹ́rú mọ̀ mọ́jú àtàwọn ọmọ lẹ́yìn a máa bá wọn sùn so verse kí lẹ pé 151 151 kẹlẹ̀ mọ̀ pé a mọ̀ nǹkan tá à ń sọ mọ̀ mọ́jú ọgbọ́n. Allah ilé gangan Sátánì gangan ni 151 ṣé ó yá ṣe fẹ́ kà lárúbáwá ni. Qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum. Ó ní ìwà nábì sọ fún wọn kí wọ́n súnmọ́ ẹ kó lè ké ń tọ́lọ̀wọ̀n ọba rẹ tó mú wá fún wọn kó lè ké fún wọn. Allah sójú òtí ni wọ́n ni Allah tushriku bihi ní kí ẹ má ṣe bọ́ Ọlọ́run ọba kẹ má mú lórogún kẹ má mú Allahu lórogún kẹ má mú Allahu lórogún ṣé à ń pẹ̀lú nǹkan kan ẹ má pò ogun lọ́lọ́run ẹ má pè gbogbo wọn tí wọ́n jáde lábẹ́ obìnrin lọ́lọ́run. Mr. Mustapha ẹ máa gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ká ń sìn nǹkan tó bá kọ síbẹ̀ ní kẹka ṣe é yé yín. òun náà mọ̀ ń kà nínú Kùránì ẹ máa gbọ́ nínú Kùránì tẹ̀ kàn sí bọ́lá ti dárúkọ Ògún ń sìn. nítorí wọ́n bí Ògún lábẹ́ obìnrin ẹ̀sìn ń pè lọ́lọ́run. èyí tẹ́ ẹ̀ sọ èmi ò mọ̀ bọ̀ ṣé wọ́n sọ Ògún nínú Kùránì tẹ̀ kàn sí. Ògún náà wà nù tán pè lọ́lọ́run mo fi dárúkọ. ẹ tí ì dárúkọ ẹ̀ẹ́mẹsẹ̀ tí ẹ fi wọ́n lẹ̀ bí á ní ìdílé wọn bọ́ yín pè ní ìbọn ibo lọ́kọ̀ Ògún sínú Kùránì yìí. gbogbo nǹkan máa ń pè lọ́lọ́run. ẹ lè withstand ẹ ka ìwé yín ẹ ti ló má tamọ́ àtamọ́ ẹ tẹ̀síwájú. Ọlọ́wọ́ Èkó ẹjọ́ máa lọ́ngbà. Allah tushriku bihi shay'an ẹ má ṣe pé nǹkan míì pẹ̀lú Allah lọ́lọ́run kẹ́mú nǹkan míì lọ́lọ́run pẹ̀lú Ọlọ́run yìí. Wa bil walidayni ihsanan ẹ wá ṣe dáadáa sẹ́wọ̀n abínibí méjèèjì.
wala taqtulu awladakum min imlakin. Ẹ má ṣe wá pa àwọn ọmọ kéékèèké o. Ẹ má pa wọ́n o, ẹ gbọ́dọ̀ pa wọ́n o. Nahnu narzuqukum wa ẹnìṣó a máa kú máa tún kà. Nahnu narzuqukum wa iyyahum. Àwa là ń bọ́ yín, la sì dá àwọn ọmọ kéékèèké yìí náà, la sì ń bọ́ wọn náà. Ẹ má wá pa àwọn ọmọ kéékèèké o. Ibi ìsìlámù lójú àánú dé. Ẹ ṣe àfa ẹ ṣe ms. Wọ́n pa Deborah. No ms ẹni sùn ms ẹ jẹ́ ká kíní fún wọn lé ms ẹ má gbé lọ. Gbogbo létà tó kà ń sìn nǹkan tá a fẹ́ kẹ́ mọ̀ ni pé ibi ìbàyí tí Allah ti ń sọ̀rọ̀. Allah ò bá àwọn tí wọn kì í ṣe muslim wí o, ẹ̀yin èèyàn ẹ máa dé o. ms ẹni ẹ lọ sí Kùránì yìí o, ibi tí wọ́n fẹ́ fi dìbẹ́ǹdì, ibi tí Muhammadu ti pa àwọn ọmọ tí bàbá wọn àti ìyá wọn ń ṣe muslim, ẹ máa dé o. Ibi ìbàyí sìn àwọn muslim àwọn àràbù ẹgbẹ́ wọn ni Muhammadu ń bá wí bí ẹ máa wo èyí ta kàlẹ́ ẹ̀kan yẹn Muhammadu ló pa àwọn ọmọdé, ló pa obìnrin, ló pa àwọn èèyàn. Bọ̀ ibi ìbàyí sìn àwọn ọmọ wa kà á fún yín, ms ẹ gbé sókè. Ẹ máa gbọ́ o, kẹ́ ẹ gbọ́. Ayé onírọ̀ ò ní da ní àsìkò táwa ń sìn irọ́ gorí irọ́ pin. Say a prophet. Muhammadu sọ wípé. Come, let me recite to you what your Lord has forbidden to you. Wá o, jẹ́ kí sọ àwọn nǹkan tí Allah ti ṣe léèwọ̀ fún ẹ o. Do not associate others with him in worship. Ẹ máa gbọ́ bíbẹ̀ yẹn o, má ṣe mú nǹkan míì mọ́ Allah, Allah nìkan ni kò máa sìn. Allah nìkan ni kò sìn. Kò bá àwọn tí wọ́n ṣe Muslim tí Muhammadu lọ pa ọmọ wọn wí o, ẹ máa wo, kò dẹ̀ sọ fún Muhammadu pé má pa ọmọ àwọn tí bàbá wọn kì í ṣe Muslim, ó yẹ gbé sókè. Àwọn ta ni bá sọ̀rọ̀ mbẹ́ olówó ẹ̀kọ́ sáwọn Muslim. Ẹ jẹ́ ká kàn kọ́ tá à ń kà lọ. Ṣé tí Muhammadu ti pa ọmọ wọn lọ ti ń sọ̀rọ̀ ni? Ẹ jẹ́ ká tiẹ̀ ká ná ẹni sùúrù ẹ̀ lè parọ́ fún àwọn èèyàn mọ́, ojú ti là. Do not fail to honor your parents. Má ṣe ní ìjákulẹ̀ láti má pọ́n àwọn òbí rẹ lé o, pọ́n àwọn òbí rẹ lé o. Ẹ máa wo. Do not unalive your children for fear of poverty. Ẹ máa gbọ́, má ṣe pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù pé àìnígá àìnígo ṣẹ́ǹdé ms ẹ wá dalẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá padà sórí àdìsí ibi tí Muhammadu ti lọ pa àwọn ọmọ tó lọ pa yẹn. Àwọn ọmọ wo ni Muhammadu pa ṣé ọmọ wọn Muslim ni? Ẹ wá sí àdìsí yẹn, nǹkan tí mo fẹ́ kàn wọ́n ayé rí ń sìn nìyẹn. Nǹkan tí a máa ń sọ fún èèyàn ọgàn ni pé ibi tẹ́ bá ti rí tó bá ti sọ pé ẹ ṣe dáadáa níbì kan nínú Quran. Àwọn Muslim ló ń bá wí, ẹ má gọ̀ o. Àwọn tó bá ti ní kẹ́ lọ pa wọ́n, àwọn tí wọn kì í ṣe Muslim. Tó bá ní ẹ tọ́jú àwọn òbí yín tó jẹ́ Muslim ni. Àwọn òbí yín tí bá ti ṣe Muslim ó ní kẹ́ lé wọn pa kẹ́ fọ́gi mọ́ wọn lórí ni. Ó wà ní Quran. Ẹ lọ sí àdìsí yẹn padà ms kí o gba ayé rí pé àwọn òkè ń parọ́ ń bíbà tó bá ṣe rí la ṣe máa ń kà. Òun ni. Ó yẹ ẹ̀ka àwọn wo ni Allah Muhammadu pa ọmọ wọn. Messenger of Allah, we unalive the children of the polities during the night. Àwọn tí wọn kì í ṣe Muslim Muhammadu dẹ̀ mú àwọn ọmọ wọn ó dẹ̀ pa wọn ó dẹ̀ ń dún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó dẹ̀ ń gún wọn ń ṣá wọn níṣàkúṣà. He said ó wá ń wí pé ó nítorí àwọn ọmọ tó ń pa yìí ara àwọn tí bàbá wọn ìyá wọn kì í ṣe Muslim ni ẹ pa wọn lọ. So ẹ kàn fún mi níbì kan àáfàá nínú Quran níbi tí Allah ti sọ pé ẹ ṣe dáadáa sí àwọn tí wọn ṣẹ̀sìn Islam. Ẹ bá mi ṣe Suratu Al-Furqan. Ẹ bá mi ṣe Suratu Furqan 68. Ẹgbẹ̀rún kan ti ṣe kíní lulẹ̀ o, ó ṣe kẹta lulẹ̀, ẹlẹ́ẹ̀karùn-ún ló ń lọ yìí o. Ẹ bá mi ṣe Suratu Furqan 68, èyí tẹ́ wí iná ẹ̀rí tú. Àmọ́ ẹ bá mi lọ Suratu Furqan 68. Èwo la ò rí tú rẹ̀. Kò ẹ jẹ́ má gbàgbé Ọlọ́run máa fún wa ní prayer 10 nínú Quran náà tí fún. Àgbàgbé so ẹ̀yin èèyàn ẹjọ́ yẹ kẹ́ ti gbé wa dé 1 million ẹ bá wa gbé ṣanlé. Ẹ jẹ́ ká dé 1 million. Máa fún yín mẹ́wàá sí tí ó fi ẹ má gbàgbé wọ́n sọ nǹkan kan pé kò síbi tí Allah ti ní kí wọ́n bá ẹlẹ́sìn ní ìjà. Ẹ bá wa sáré sí Quran 9:29 ẹ jẹ́ ká kà bó ṣe ní kọ́ lé àwọn Christian pa. Ẹ ṣe pẹ̀lú tẹ́ẹ̀sì ẹjọ́ pápápápápápápá. Ṣebí nǹkan tí wọ́n ṣì ń ṣe dìsín nìyẹn ṣé ó nídìí kan kakùn náà fún wọn wọ́n ṣì ń ṣe títí dìsín náà. Wọ́n lọ gbé Jesus is not God síbí kan wèrè làwọn. Ara mọ́ṣáláṣí ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ bá wa gbé ṣan lé yẹ ká ti dé 1 million ms ẹ bá wa gbé jáde. Ẹ ti gbé àyà Kùránì tẹ ké kọjá yìí. Pẹ̀lú tẹ́ẹ̀sì ẹ jẹ́ ká sáré kà náà ọ̀rọ̀ tẹ́ sọ mo fẹ́ dá yín lóhùn ẹni kò síbi tí Allah bẹ́lẹ̀. Ẹ bá ti kéyìn òtán ẹ bá mi lọ Suratu Furqan. This is Quran 9:29 tafsir. Akàngbélé ìwà torí ẹ sọ pé kò síbi tí Allah ti ní kan bẹ ẹni tí ó bá kí ń ṣe lẹ́sìn mi kan bàjá ẹni kò sí inú Quran la gbé jáde. This is Quran 9:29. So Ibn Abbas mo fẹ́ kà
Only fight against such of those who have been given the scripture, the Jews and the Christians. ṣé ń gbọ́ wọ́n ní kẹ́ ẹ bá àwọn kìrìsìtẹ́nì àti jù wọ́n ní kẹ́ ẹ lọ bá wọn jà kẹ́ ẹ lé wọn pa. As believed ibo ni wọ́n ti kọ jù yẹn sí níbi lárúbáwá tẹ̀kẹ́ yẹn lárúbáwá yẹn kọ́ ẹgbẹ́ lárúbáwá yẹn wá. Okay, ẹ jẹ́ ká tẹ̀ ọkọ̀ kà tán la máa gbé wá náà. ẹjọ́ ẹgbẹ́ lárúbáwá yẹn wá náà kí n ka jù ẹ àti jẹ́ ká kà á tán ẹ jẹ́ ká kà á tán ìwé yín lélẹ̀ ẹ̀yin èèyàn tẹ̀ ń kà ẹ lọ ṣí lọ́dọ̀ yín ẹ lọ ṣí bá ṣe sí i. As believed not in Allah nor the àwọn last tí day, wọn gbàgbọ́ nínú Allah àtọjọ́ kẹyìn ẹ lọ bá wọn jà. nor in the bliss of paradise. ṣé ń gbọ́ ms ẹ lọ ṣí kúránì fún wọn kọ́ka lárúbáwá ẹ̀ ẹ rò bí yà Allah bá lè ṣe òṣèré ni. ẹ lè rí ohun tí mo fi mọ̀ pé rọ ni ẹ lè rí jù àti kírísítẹ́nì níbi táwọn nìkan pa wọn láyéláyé Islam ò lè sọ bẹ́ẹ̀ Islam nìkan fẹ́ kírísítẹ́nì Islam tó nìkan fẹ́ kírísítẹ́nì ló máa nìkan pa kírísítẹ́nì. ẹ máa gbọ́ a máa tún ṣí kúránì 551 fún yín bó ṣe ṣe má bá wọn ṣe. English yẹn lásán ti Islam jẹ́ kí n alẹ́sìn mọ̀ pé burúkú ni sẹ́. àní ókè ẹ ṣí lárúbáwá yẹn kí n ké fún yín ẹ ti ké English ẹ ṣí ṣé bá lárúbáwá wọn yẹn. ṣí náà ẹ bá wọn ṣí. Islam nìkan gba Christian Islam tó nìkan fẹ́ Christian ló máa ní àgbà Christian. Nígbà tí Islam ní kẹfẹ́ Christian ṣe, ǹjẹ́ wọ́n gbà kí Christian kó fẹ́ Mùsùlùmí? Ẹ̀sìn wèrè lẹ́sìn ẹ̀sẹ̀. Christian ọkùnrin ò lè fẹ́ wa kó má bàa ṣì wá lọ́nà. Can you imagine? Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́. Nítorí ní ọlọmọ ọmọ akúnlẹ̀ síwájú èrè iwájú pápó ẹ̀rí tí pé wọ́n ti kan ṣù Jésù tara sí. yín lẹ́sẹ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa power tap massive ẹ dákun torí mo ní nítorí pé ní òun mú ọmọ obìnrin lọ kúnlẹ̀ síwájú èrè Jésù. Kí ló mú yín, kí ló fún ẹ̀yin lárí dájú pé èrè ṣìgìjà Allah tó wà nù Kábà kò lẹ́yìn foríbalẹ̀ fún? Èmi ò tiẹ̀ mú yín dé Mọ́kà ṣe gidi ohun tó bá wà nù Kábà bá mú jáde. ṣùgbọ́n ti wọnú ẹ ti wọ Mẹ́kà ẹ ti wọnú Kábà. Èmi lọ bẹ̀ mi ò bá ṣe ms gidi ń bẹ̀ o. ẹ̀yin dẹ̀ lọ kúnlẹ̀ fókùtà dúdú. Èmi lọ bẹ̀ mi ò bá ṣe gidi ń bẹ̀ o. ẹ lọ fẹ́ lókùtà dúdú. Wàláhì mo dé bẹ̀ mi ò bá ṣe gidi. Òkúta tẹ bá ń bẹ̀ yẹn kọ́. Òkúta tí mo bá ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ó wà ń bẹ̀ lóòótọ́. Ok, òkúta dúdú wà ń bẹ̀ fine ẹ ṣe àmọ́ sùúrù. òkúta yẹn kọ́ là ń pè lọ́lọ́run. ẹ lè mọ̀ bóyá òkúta yẹn kí lókúta yẹn ṣe ń bẹ̀ sà, ṣé bókúta yẹn ti wà nígbà ayé àwọn pagan. Òkúta ẹ máa gbọ́ mi òkúta yẹn bó ṣe wà ń bẹ̀ ni. Òkúta yẹn làwọn pagan ni wọ́n worship kí Islam tó ibẹ̀ ò ní kan tẹ̀ kọ́ lòkúta wà ibi ojú yín Kánò. Sàfà àti Márúwá orí òkúta náà láti ń lọ Sàfà àti Márúwá. mi ò gbé yín débẹ̀ ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí àti ìdí Mẹ́kà. nǹkan mélòó lójú yín adá sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Sàfà àti Márúwá àwọn pagan wọ́n ṣe. èyí tẹ̀ ń fẹnu kò lẹ́nu òbó ajára là ń sọ àṣọ èyí tẹ̀ lọ́gùn. Sàfà àti Márúwá yẹn òkúta àpáta lòun náà ẹ láǹbọ̀ òun náà ni. àwọn pagan tí ń ìgìdì ṣe ọlọ́wọ́ ìdí méjì ṣé wọ́n lè ṣí Káàbà fẹ́yìn ẹ̀yin dúdú tó yẹ pé wọ́n dislike ìjù nǹkan mi lọ wọ́n lè ṣí Káàbà. àìmọye dúdú ṣé wàá dámọ̀ wọnú Káàbà rẹ ni babalági yóò wọnú Káàbà ló Káàbà. ń jẹ bẹ́ẹ̀ nígbà tó wá wọnú Káàbà wá sọ fún yín ibo náà ti wọ kò lè bẹ̀. yé yín ẹ wò tá a bá ń sọ̀rọ̀ ẹjọ́ tá a bá ń fún yín àwọn reality ẹ má tá a wọlé. bá fún yín láwọn reality ẹ má máa àwọn ẹlẹ́bọ ló wọnú Káàbà yẹn ẹlẹ́bọ Trump ló wọ tá a bá bẹ́ẹ̀ fún yín láwọn reality tó ṣe kámẹ́rà fún yín tó ṣẹlẹ̀ ẹ má máa ní kò rí ìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì ẹ yé parọ́ tó wà fáwọn bẹ́ẹ̀. èèyàn kà lárúbáwá ló ti wà ń bẹ̀ yẹn kà fún wa ká gbọ́. ok ẹ yé parọ́ fáwọn èèyàn. qatilul ladhina la yu'minuna billahi àdá fún yín wàláhì mo fi mọ̀ pé rọlẹ̀ panu wọ́n ní ẹ pa àwọn ẹni tí wọ́n ya aláìgbàgbọ́ sọ́lọ́hun sẹ́ni tó gba Jésù gbọ́ ògbọ́ lọ́hùn gbọ́ ni. ẹjọ Allah ló wà ń bẹ kò sọ́lọ́run. ok ẹni sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń tuntun fún yín. Allah ló wà ń bẹ. qatilul ladhina la yu'minuna billahi ẹ pa àwọn ẹni tí wọn ò ní ìgbàgbọ́ sí Allah ṣé ẹni tó gbà fún Jésù ṣé kò ní ìgbàgbọ́ sí Ọlọ́run ṣé kò ní ìgbàgbọ́ sí Allah ẹni tó gbà fún Jésù tí wọ́n fẹ́ lọ tún ní English ẹ máa gbọ́ mi. ṣé kírísítẹ́nì nígbàgbọ́ sí Allah? kírísítẹ́nì nígbàgbọ́ sí Jésù jẹ́ ìgbàgbọ́ ọba tó rẹ̀ wọ́n ọba tó rẹ̀ wọ́n. àníkẹ́ yé purọ́ mọ́ àáfàá yìí irọ́ ṣe wá dùn lẹ́nu yín báyìí. ìyá èmi ò rò bóyá ọ̀rọ̀ ìmọ̀ èmi ò rò bọ́rọ̀ wá mi ṣe yé mi. entertain àfà yìí tó irọ́ lọ́kàn tọmọ ọmọ yín ló purọ́ bẹ́ẹ̀ ṣé inú yín máa dùn sí ẹ̀dẹ̀ ń purọ́ ojúkorojú. ìyá akejù àbíkínà pè yín akejù lọ́mọ ẹjọ ẹ má dá sọ̀rọ̀ ìmọ̀ ẹ dá sí èyí tó bá rọ̀ yín lọ́rùn ẹ má dá sọ̀rọ̀ ìmọ̀. no irọ́ tẹ̀ ń pa ẹ̀ ní àwọn ọmọ yín máa ń gbọ́ yín ẹ ti sọ̀rọ̀ bí márùn tó ti jẹ́ mọ̀ pé ìyá kẹjù 1 minute àáfà Jésù tẹ sọ yìí àwọn ṣe sùúrù mi nìkẹ́ àwọn Christian gbà pé
Ọlọ́run ìyẹn Yahweh táwọn ni. sọ́lọ́run látọ̀ ni sọ́lọ́run látọ̀ tí máa ń dọmọ ni. ìyẹn ẹ̀mí kọ́ lè fẹ́ bá sọ yẹn. That is their own belief. Nǹkan táwa ń sọ fún yín ni pé Jésù inú Bíbélì òun kọ́ ni Isa inú Quran because àwọn yẹn òun kọ́ ẹ̀jẹ̀ rẹ́rìn àwọn Kírísítẹ́nì ò sí ń bí ìbọn fat làwa ń sọ fún yín. ẹmẹsẹ má bínú ẹni pé afa ẹni pé èmi ò dá sí bọ Jésù àwọn Kírísítẹ́nì lòun ni Ọlọ́run tọ̀ wọn èmi ò dá sí nǹkan tí mo sọ fún yín pé ẹ máa gbọ́ ẹni pé Allah ṣé mo pa Allah Ọlọ́run lòun ṣẹ̀dá Isa nínú Quran. Allah ló dá gbogbo nǹkan àtẹ̀yìn náà. Báwo ló ṣe dá Isa ṣe lè ṣàlàyé ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ni ó dá Isa látara ìyá rẹ̀ ó ní inna mathala ó ní inna mathala Isa inda Allahi ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ní inna mathala Isa inda Allahi ka mathali Adam. Báwo ló ṣe dá ẹ̀kàn fi lárúbáwá lẹ̀ báwo ló ṣe dá. Òun náà mo fẹ́ tó fún yín ó ní bóun ṣe dá Isa gẹ́gẹ́ bẹ́ẹ̀ lòun ṣe dá nàbì Ádámà. Báwo ló ṣe dá thumma qala lahu kun fayakun. ms ẹgbẹ́ vaasi ibi tí Allah ti lọ gbẹnu sí abẹ́ ìyá Isa jáde tó lọ ń lábẹ́ tó wá lóun fún blowjob ẹgbẹ́ síta fún wọn. Allah ní ahọ́n ni àbí ó láhọ́n àbí. Ayé Allah ti wá bàjẹ́ báyìí. Sẹ́rí gbogbo ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí mi ń bá sọ̀rọ̀ yìí èyí tó dájú ní pé tẹ bá báyìí kò láyé ó léwu wàláhì ó léwu fún yín wàláhì tàláhì ó léwu fún yín. ẹ̀yin tẹ máa kírun kúrò láyé tẹ tún máa jóná rántí tí wàá lẹ́fẹ̀ẹ́ máa rán. bí mi bá tiẹ̀ kírun kún tí mo ń tọrọ náà. ṣàlàyé fún wa àfa sáwọn dádì ẹ̀ tó lọ rún wọn ti kọ̀wé sí ẹbí táwọn wà. èyí tẹ̀yìn ń ṣe yìí o bẹ́ẹ̀ bá báyìí kú o Ọlọ́run ló rán mi ní wí fún yín lálẹ́ yìí bẹ́ẹ̀ bá bẹ́lẹ̀ yìí kú o. bẹ́ẹ̀ bá bẹ́lẹ̀ yìí kú o léwu o. àwọn oṣù ló ṣe ẹ̀dá. tó yẹ pé gbogbo ìṣe máa padà jóná last ni. honestly ayé alátàná bí padà ta pa ò lórí ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ṣe ń sọ yìí wàláhì. ayé aláwọ̀ wà ní dáa o.